ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ farabalẹ̀ farada fídíò tó ń ṣò lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa pílẹ̀ fún yín ẹ̀wọ̀ inú fídíò tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ mi wa ọ́ tún pẹ́ẹ́pẹ́ àti tó bá ń gbà sí pẹ́ẹ́pẹ́ rẹ̀ òun ló tún ní fídíò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé táwọn bá ti rí àwa kì í sọ ẹ̀ wò ó. ẹ ká sojú abẹ́ kó. àápùn ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì náà ni ẹ tún wá gbọ́ bẹ́bẹ́. Governor Abdullahi Sule of Nasarawa State has called on the National Assembly to permanently outlaw the Almajiri system, arguing that the practice remains a major driver of northern Nigeria's growing out of school children crisis and worsening insecurity. According to the governor, Nigeria is facing a severe education crisis with an estimated 18.3 million children currently out of school, while the Almajiri system remains the single largest structural contributor to the challenge in northern part of Nigeria. The governor warned that the consequences of the system extend beyond education, linking it directly to the region's security challenge. He said many of the minors recruited into banditry and other criminal activities are products of the Almajiri system, stressing that urgent action is needed to break the cycle of poverty, illiteracy, and insecurity. Lọ́rọ̀ kan ṣá, mo kí ẹ kú iṣẹ́, mo dẹ̀ kíra mi náà kú iṣẹ́, akó àìsàn akó àìwo, wọ́n ní tálágbẹ̀dẹ bá ti ń lu irin gbẹ̀ngàn lójú kan tí ò gbọ́wọ́ kúrò bí ó ní nǹkan gidi kan tó fẹ́ mú jáde ni. Mo fẹ́ kó mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì wípé wọ́n fẹ́ cancel Almajiri system of education wọn tí wọ́n fi rọ́pò western education kì í ṣe wọ́n kàn déédé jí wọ́n kàn déédé wò ó wípé òkè àsìkò ti tó kí wọ́n ṣe iṣẹ́ ọwọ́ ìwọ àti èmi ni. Mo rò wípé bó ṣe rí bá ṣe ń ṣe fídíò tó ń kọ́mẹ̀ntì tá à ń ṣe ẹ̀ tó ń láìkì tó ń ṣe oríṣiríṣi tí gbogbo wa jọ ń dọwọ́ bò ó ń dọ́dọ̀ wọ́n bẹ̀ wọ́n ń gbọ́ gbogbo everything. Bójúbójú kankan ò sí ní ọ̀rọ̀ Nàìjíríà mọ́ sí every problem ogun tó ń ja Nàìjíríà àti wá rí gbangba kedere wípé àti north ní gbogbo ẹ̀ ti ń wá. Almajiri system of education tí wọ́n practice níbẹ̀ ó wà lára nǹkan tó ń jẹ́ kí ọ̀rọ̀ terrorism kó máa gbòòrò sí ní northern part of Nigeria. Almajiri system yẹn òun ló ń fi àyè gba banditry bọ́ kí n tó fọ́dà lórí àlàyé mi jọ tẹ̀lé mi kó wá gbọ́ nǹkan tí àwọn northern youth gan fúnra lára wọn tí wọ́n sọ lórí Almajiri system of education tí àwọn northern leaders and elders tí wọ́n practice. Shame. Some imams in the north are angry because Nigerians are calling for the end of Islamic Almajiri system of education. They are angry because they see it as an attack to their source of income. Because what they do with these children is they send them to the street to go and beg and bring the returns to them. So to them, Nigerians are trying to tamper with their source of livelihood. If our Almajiri system of education was so good, why don't we have the children of the bourgeois in the north in it? Why don't we have the likes of Dangote children, Boa children, Dandata children, governors' children, and the rest of them? Why is it always the children of the poorest of the poor? Why is it like that? Now, many might ask, you don't talk about this Almajiri system of education. What's the way forward? First, I think the North has to completely abolish that system of education because whether we like it or not, it has become a breeding ground for these terrorists. You get, this is where they get most of their foot soldiers from, like it or not. Now, way forward, I think the North should completely embrace Western education. Yes, completely. Let them embrace Western education. There are government schools everywhere. Send these children to those schools. Send them to those schools. Maybe from there we can have lawyers, engineers, doctors, you get. People will go contribute positively to the society. The set of education. Àwọn ìmáàmù wọn ní northern part of Nigeria àti àwọn àfáà wọn máa fárígá o wọ́n ní láyéláyé kò jọ pa kábàárì wọn ò gbọ́dọ̀ stop Almajiri system of education. Wọ́n fi ìyẹn wọ́n fi cover up fún western education. Ṣó ti rí bí àwọn northern leaders and elders bí wọ́n ṣe wicked tó ṣe wà heartless tó ṣe burú sí ìṣẹ̀dá àwọn masses yẹn. Ṣebí wà tèmi rí fídíò bọ́n ṣe máa ń fídíò wọn left right center àwọn ọmọ kéékèèké different kind of color of ike ono man gbélé wọn lọ́wọ́ yellow blue green red black white name it wàhálà àwọn ọmọ yẹn tó máa sá káàkiri àtàwọn ìyá wọn
you see wọ́n ti wá so brainwash ayé àwọn ọmọ yẹn débi wípé ọjọ́ orí wọn bó ṣe kéré tó wọ́n ti ń ṣiṣẹ́ fún àwọn terrorist tó jẹ́ bàbá tiwọn torí tó bá ń gbọ́ tí northern governor bá láwọn gba wọ́n máa ń gbowó burúkú lọ́wọ́ federal owó tó yẹ kí wọ́n fi ìyẹn tó yẹ kí wọ́n fi fún wọn ní western education kó fi build a better life fún wọn kó ní ọjọ́ ọ̀la kí northern part of Nigeria kó lè grow no owó yẹn wọ́n á kó wọ́n á láwọn fi kó repentant Boko Haram wọ́n kó wọn lọ sí rehab èyí tó kù wọ́n á ní kí ni o wọ́n á náà ṣe mass wedding ìgbà tí federal government ti wá fárígá nísìnyí wípé kò sí nǹkan tó ń jẹ́ repentant Boko Haram repentant terrorist any terrorist banditry àti financier àtàwọn tó wá speak on their behalf tọ́wọ́ bá ti mú pípa ní ṣé o tún gbọ́ any governor kankan ní northern part of Nigeria kó láwọn tó ti fẹ́ integrate another repentant terrorist níbo for you to know that they know what they are doing ṣé àwọn gọ́fúnà yẹn kẹ́lẹ̀ mọ̀ bí wọ́n ṣe wíkẹ́ẹ̀dì láyé tí àwọn ọmọ àlè tààrin wa tó ń jẹ́ fanatic àwọn gúnmí ìwọ àkó set tí wọ́n rò wípé wọ́n fẹ́ wá sọ ilẹ̀ Yorùbá di bíi ti northern part of Nigeria mo ní ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ wọn ẹ bá wa sọ fún wọn pé ìbálùwẹ̀ wọn tó fẹ́ dòdò nílẹ̀ kó o tó àjíire ilẹ̀ Yorùbá àwa ń dúró de abracadabra tó fẹ́ wá ṣe tí àwọn gọ́fúnà tó ń jẹ gọ́fúnà wọn tó ń jẹ pírẹsidẹ́ǹtì tó wà ní political class wọn tí àwọn ò bá ní western education báwo náà ṣe fẹ́ attain gbogbo post tí wọ́n wà ṣó ti rí pé wọ́n wicked gan ni wọ́n wá mú majority àwọn masses wọn lọ́ra bí dún wọ́n brainwash àwọn òbí wọn wípé ẹ má jẹ́ káwọn ọmọ yín lọ sí west kó lọ kọ́ school o ẹ má jẹ́ ọ lọ sí school o ẹ má jẹ́ kọ́ ní western education wọ́n máa kọjú ìjà sí yín ni o wọ́n máa hate yín ni o àwọn ọmọ yín máa pa yín ni o àwọn làwọn máa dóòlà ẹ̀mí yín o you see they brainwashed those parents ẹ wo àwọn ọmọ kéékèèké tó yẹ kó wà ní school kó wà kindergarten kó wà primary ẹ wo gbogbo wọn ti yọ color green ike color blue color black color yellow àwọn máa tọrọ bárà kiri títì ṣó wá rí gbogbo owó bárà tó bá ń gbà kì í ṣe báwọn náà ní àtàwọn òbí wọn o no wọ́n ní chief imam tó recruit wọn wọ́n ní àáfà ilé kéwú tó recruit wọn tó dà wọ́n sí gboro tó máa lọ ṣe bárà wa gbogbo fẹ́ ṣe bédè ó gbé kéèkì lọ ó gbé oúnjẹ lọ oúnjẹ ó káṣọ lọ anything tó gbé lọ fún wọn gbogbo ẹ̀ náà máa rù dọ́dọ̀ chief imam wọn àbí àáfà wọn nílé kéwú tá ń ṣó orí ẹ̀ òun ni wọ́n máa ṣe kí ni tá ń ṣó orí ẹ̀ òun náà máa fún wọn padà gbogbo àwọn leaders yẹn àwọn religious leader àwọn political class àwọn ọba àti àwọn ẹ̀mí àwọn sọ́tà àwọn gbogbo wọn mo sọ fún yín gbogbo wọn náà ní ọ̀nà tí gbogbo wọn fi ń ṣe kí ni tí wọ́n fi ń generate owó ṣé wọ́n fẹ́ wówó kú láyé wọn ṣọ́ ti ṣépè owó fún northern leaders and elders ni ṣé wọn kì í ní tìjú ni ẹ wo bí northern part of Nigeria bó ṣe dìlé ní ìwọ àtẹ̀mí ti wá rí the whole wide world ti wá rí wípé kò sí ogun kankan àbí any other part of Nigeria tó ń kógun ja Nigeria ju àwọn wo àwọn northerner àwọn ni orísun ogun tó ń jà wá àwọn ni wọ́n jẹ́ kí Nigeria move forward economically insecurity àwọn non produce every ogun pátápátá tó ń jà òkè tó bá nírọ́ ni mo pa bá mi dárúkọ ogun kan tí àwa southerner ta gbé kalẹ̀ tó ń jà Nigeria as a country as a matter of fact nǹkan tó ṣe pè ní one Nigeria today wípé wọ́n ṣe recognize Nigeria in abroad we southerner àwa là ń promote ẹ̀ ọ̀nà wo ni northern tó fi ń gbà promote ṣé àwọn ọmọ Almajiri tó ń gbé kalẹ̀ náà fẹ́ lọ promote ẹ̀ ni ṣó wá rí western education tí wọ́n deny àwọn ọmọ wọ̀nyí tó báyé wọn jẹ́ àwọn kó àwọn ọmọ tí wọ́n kò fún wọn ní education yẹn western education yẹn nínú Nigeria wọ́n gbé wọn dìde ìwọ tó bá ń gbé ní UK you can bear me witness àìmọye yín lẹ́jọ́ máa pàdé ní university tó bá rí àwọn ọmọ northerner tó lọ study labroad wọn kì í gba ilé fún wọn wọ́n máa ń ra ilé ni wọ́n dẹ̀ ń ra ilé anyhow fún wọn níbi tí àwọn bìrìtìkó olówó wà ibẹ̀ náà máa ti lọ ra ilé fún wọn lọ́wọ́ the kind of car tó máa gbé sídìí wọn lọ́wọ́ the kind of car tó máa gbé sídìí wọn they live a very flamboyant life tó bá wá sọ fún wọn wípé northern part of Nigeria àwọn ni wọ́n báyé Nigeria jẹ́ tó dẹ̀ ń ra wọn yẹn wọ́n wá máa rí ẹbẹ nípa láìdá bí you are practicing bigotry for real wọ́n wá sọ nísìnyí ojú ti wá ń tì wọ́n gbogbo ọ̀nà tí wọ́n gbà gbogbo ibi tí wọ́n sá sí àṣírí ń tú gbogbo ẹ̀ ní bàbá Tinubu ló ń tú kò sí àyè fún repentant kan àkókòwò lọ sí rehab kankan mọ́ any terrorist ikú ni ṣètúrí gọ́fúnà kankan kó lóun tún reintegrate any repentant terrorist kankan wọ́n tún ti yí síbòmíì sìn mass wedding lókùn tí northern governor tún ṣe
wàá rí pé every 3 market day náà dẹ̀ ṣe mass wedding sìn ìyẹn náà tó fi ń kówó lọ ilẹ̀kùn ti mú wọn lọ́wọ́ ń bẹ̀ yẹn. You see these people, they are terrible. Kó lè mọ how wicked they are. The same western education tí wọ́n ń deny àwọn masses wọn tí wọ́n jẹ́ kí north kó grow nínú nǹkan tó dá ní ìgbésí ayé tó rọrùn that every other person tó lè benefited from it. Tí àwọn governor àwọn political class ní northern part of Nigeria tí bọ̀wọ̀n bá ní western education, báwo náà ṣe lè attain gbogbo post tí wọ́n wà, báwo náà ṣe lè become president, governor, minister, báwo náà ṣe lè relate mọ́ every other person. Even Saudi Arabia, Saudi gan tó ń san bẹ́ẹ̀ yẹn tí wọ́n pariwo sí wọ́n tún wo ọ̀nà míì pé ọ̀nà wo náà tún lè mú Nàìjíríà fi backward. Wọ́n ní kán wá máa pé wọ́n ní kán mú Arabic language kan fi sínú curriculum wa kó jẹ́ by force kan force ẹ̀ sí wa lọ́rùn. Kí ló kàn wá pẹ̀lú Arabic language? Ṣé wọ́n sọ Arabic ní Nàìjíríà ni? Is Nigeria an Arabic country? Ṣé ti rí wèrè wọn? They have nothing good níbi tí IT wà. Ẹ wo gbogbo oríṣiríṣi nǹkan AI, gbogbo technology, every beautiful thing tó move ayé forward tí gbogbo èèyàn máa benefit good from it. Wọ́n ò lè rí kí ó wá láti náà tí kan mú suggestion yẹn wá. Àfi nǹkan tó máa draw wa backward. Kí ló kan nínú gbogbo rògbòdìyàn tó wà lẹ́yìn 2026 kí èèó governor kó wò wípé kí lóun tún lè ṣe láti fi contribute fún ìtẹ̀síwájú èèó Nàìjíríà àti society wa. Ó ní ká máa mú Arabic, ó di dandan kó fọ̀sẹ̀ sí wa lọ́rùn. Ó jẹ́ gẹ́gẹ́ bí èdè òyìnbó. Nígbà tí English ti colonize wa, èwo làbọ̀rọ̀ fọ̀sẹ̀ Arabic sí wa lọ́rùn. Ṣé wọ́n sọ Arabic nínú Nàìjíríà? Gbogbo ẹ̀yin ṣífù imam àti gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ gbọ́ kéwú láti ìbẹ̀rẹ̀ dé òpin. Ọjọ́ wo lẹ ti lọ sọ́jà àbí tẹ́ wọ public bus àbí any part of Nigeria tẹ́ ti sọ Arabic sí anybody ńbẹ̀? Kí ni wèrè orí burúkú gan? Gbogbo ọ̀nà tó fi máa mú Nàìjíríà backward òun ni northerners ń wá, òun dẹ̀ lẹ́ máa rí àwọn fanatic Islamic ilẹ̀ Yorùbá. They have nothing good to offer. Bí àwọn ìkà ti northern part bó ṣe ronú fún àwọn masses wọn, òun làwọn náà fẹ́ máa ṣe sí fún wa. Ẹ bá wa sọ fún wọn pé ìbálòwẹ̀ tí wọn tó fẹ́ dòdò ńlẹ̀ kó tó àjíire, àwa ń dúró dabrakadabra tó fẹ́ ṣe tó fi máa débẹ̀. Ó ti mọ̀ pé ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Tún tẹ̀lé mi lẹ́ẹ̀kan sí. Many of us have been mistaking the unity of Yoruba to be bigotry. And me, I used to be one of them too. But thank God say I can't sit down and relax. Because the one way they pay me pass, now when Adeboye, they praise President Tinubu despite the mess wey they cause for this country. Today I can't sit down the reason, and I can't reason this thing I won't tell now. Now first, do you know why Fulani are still unaliving my people which are Benue? It's because we are not united. We easily find fault among ourselves. We easily fight ourselves. We easily call ourselves out. Now let me now go to Igbo. As strong as Igbo is, Igbo no dey bow to anybody. Igbo no dey resist. No matter how you frustrate them, no matter how you pressure them, they go stand gidigba. They no dey bow down to anybody. They are always fighting back and resilient. But the only reason why Igbos never get their freedom till date, now because of say despite their strength and everything, they are not united. I know say some of now go disagree with this claim what they tell now. Let's not pretend my tribe are not united. Igbos are not united. That is why they've never get it right till date. And I'm still furthering in this video so that I go understand with how they talk. Whether Yoruba pikin bad or good, Yoruba people go stand with them. Say no, now our person, we no go let them fall. Whether it's doing well, whether it's not doing well, all they care is this one na my own. Whether I spoil the country, you know, concern on this one na my own. It may be wrong to some of us. It may not look good to some of us. But that is what unite them. And that is what make them stand till date. Because Yorubas are not resilient. They don't resist. The only thing where they help them till date na that unity. When it comes to fighting, they are not number one out of all tribes for Nigeria. But when it comes to unity, they should be 1 and 2 out of all tribes in Nigeria. So they find their strength in unity. That is why, despite how Pastor Iye Adeboye, they prominent rich, where people they look up to him, many tribes they look up to him. But when it comes to standing for his own person, which is a Yoruba man, he go extra mile, he no consider what people go talk. He still they praise him despite
how this man don spoil this country reach, he stand with am gidigba. Do you know that if na Igbo man be pastor wey dey the position wey Adeboye dey today, wey im brother Igbo man dey rule the country the way they rule the country like this, na that pastor go first call im brother house, criticize am, curse am, talk a lot of things against that im brother wey no do well. The same thing my tribe, because we wan show say we be good people, we wan show say we are upright, and na that one dey kpai us pass for this country. Another example is Sunday Igboho. When Fulani were misbehaving in Yoruba land, when they release their pikin, Sunday Igboho may kpai anybody. When Sunday Igboho go outside there, they deal with Fulani. Fulani were crying. All Yorubas were behind Sunday Igboho. Despite say some they condemn him, but when Sunday Igboho begin deal with Fulani, all Yorubas stand with him gidigba. But do you know that ESN, IPOP, a lot of Igbos, they condemn those security for Igbo land where they protect them against Fulani S-men, against Fulani T group. And when it come to my own state, you see say many of us, they support Fulani for waiting they go on for that region, and some of us are against Fulani for waiting they go on for that region. So you cannot compare unity of Yoruba to any unity in Nigeria. They are so united that many of us consider it as bigotry. If bigotry will make you upright, let's start doing it as tribe. Greater, greatest Yoruba nation, Amorawa. Ẹ jẹ́ ká yìn Olúwa, Amorawa. Greater, greatest Kóòtù Àjíire, Amorawa. Ẹ jẹ́ ká yìn Olúwa, Amorawa. That's Adarawa majestically. Bá ṣiṣẹ́ bára wa jà yìí, tá à ń sọ wípé ẹnu wa oko, a nífẹ̀ẹ́ ara wa, a ṣe kinní kan, a ṣe kinní kan. Yorùbá máa sọ pé lóòní jẹ́ kéèyàn mọ iye ara ẹ̀, a ní mọ iye ara wa. Tó já sí wípé tí bá sọ fún ẹ wípé àwòkọ́ṣe ní ìran ọmọ Kóòtù Àjíire ìran Yorùbá fún gbogbo ẹ̀yà tó kù nínú Nàìjíríà. Everything tó dẹ̀ jẹ mọ́ ti Yorùbá tó jẹ́ pàwà la ní, tó jẹ́ tó bá sọ pé kíní wọ́n ṣe àwọn Yorùbá ló ní, gbogbo ẹ̀ ló wu every other ethnicity nínú Nàìjíríà láti jẹ́ pàwọn ni wọ́n ní. Torí tó bá jókòó wá máa wí pé kí ló dé tí trade pọ̀ fún Yorùbá tó báyìí. Torí ọ̀pọ̀lọpọ̀ yẹn ẹ mọ̀ wípé trade pọ̀ fún wa gan-an Nàìjíríà o. They hate us like kí ló dé. Ọlọ́run kò mọ̀ọ́mọ̀ ó gbàgbára lọ́wọ́ every other tribe, ó fọ́ọ̀sì wálé wọn lórí. Ọlọ́run tó bá jẹ́ wípé kò ṣe pé onílẹ̀ wà pẹ̀lú wa ni, bí kò pa ìran Yorùbá run, kò pa wá rẹ́, kò wá máa pera wọn ní Yorùbá. Even kò tẹ̀dẹ̀ wá pa ìran Yorùbá run, kò pa wá rẹ́, káwọn máa jẹ́ Yorùbá. Ṣé wọ́n lè jẹ́ àwa? Wọ́n lè jẹ́ àwa. Na we be the original, àwarawa ni adárawa mọ̀, àní Ọlọ́run ṣàwálẹ́ṣà ọ̀tọ̀. Kò sí gbogbo nǹkan tó jẹ́ ti Yorùbá tí kò jẹ́ nǹkan tí gbogbo àgbáyé fẹ́ emulate, tí wọ́n fẹ́ copy, tí wọ́n fẹ́ ní. Kò sí, ṣùgbọ́n àwa fúnra lára wa, àmọ̀yé ara wa. Ìwọ náà máa gbé àlàyé lẹ́nu brother wa láti Benue. Olóhùn náà wà lára àwọn tó máa condemn àwa Yorùbá wípé we are bigotry. Kí ló dé tí everybody máa sọ wípé Yorùbá we are too tribalistic? Tọ́ bá sọ wípé ẹ̀yà tó wà tribalistic jù nínú Nàìjíríà kì í ṣe àwa o, a sì nípò kíní, nípò kejì, nípò kẹta, nípò kẹ. Àwa la accommodate jù. Ṣéyàn tó bá wà tribalistic ó máa accommodate àwọn èèyàn ni. No, we are not bigotry. Ẹ kàn misunderstood wa that we choose to love one another, that we choose to be one no matter what anything. Mo ní ìran mi, a lè gẹ́ra wa jẹ, a lè búra wa, lè ṣe yamayama. Kì í ṣe bí ká wá fi wọ́n dá ká fà wọ́n lọ́dọ̀ ti tèmi, kì í ṣe ká fà á lé àlejò lọ́wọ́ náà. No, I love my race genuinely. Mi ò mọ why. Ṣé rí ayé ilé tí mo why? Yorùbá Kóòtù Àjíire, Ilé Ifẹ̀ náà láti ṣẹ̀ wá. Iṣẹ́ tèmi ni láti fi ògo ìran mi hàn fún gbogbo àgbáyé rí. Ìran ọmọ aládé tọ́lọ́run dá tadétadé. Ọpọlọ ti pọ̀ jù. We are extremely intelligent. We are beautiful inside out. Gbàgbé, name anything good. Tó bá wá nínú ẹ̀yà láyé, ó pé pérépéré sí wa lára.
Ọlọ́run fẹ́ ra wájú ra wa lọ bẹ́ẹ̀ ni ó fẹ́ ìran mi ju àwọn ọ̀pọ̀lọpọ̀ ìran lọ yé ètò náà ló dá wa ó ti gbàgbé pé Ọlọ́run ló dá ọwọ́ àbó òrí fíńgà ni ó rí ni ṣó rí pé Ọlọ́run fẹ́ wọn jura wọn lọ ó rí bóyá dání kò ṣe dá wọn kí gbogbo ẹ̀ rí bákan náà ẹ jẹ́ amọ̀yẹ ara wa ẹ jẹ́ a máa dúró tira wa lóòótọ́ tí àwọn nǹkan kan bá ṣẹlẹ̀ tá à like ẹ jẹ́ àfẹ̀hónú hàn tàbá ti fẹ̀hónú hàn ìwọ tó jẹ́ wípé ò mọ̀ ju wípé gbàgbé yẹn má sọ̀rọ̀ lọ́bẹ̀ fi bẹ́ẹ̀lẹ̀ má máa sọ bẹ́ẹ̀ tí àwọn nǹkan bá ti ń bàjẹ́ tá à like tá a bá ti ráwọn èèyàn tó bá ti ń fẹnu sí tó ń sọ iṣẹ́ ló yẹ kí gbogbo wa tó kù ká máa support kò ń ṣe pé káwọn kan máa gbé sókè káyìn kan máa fà wálẹ̀ torí àìmọye yín òun ni ẹ fẹ́ ṣe ẹnikẹ́ni yet ẹ dẹ̀ fẹ́ kí ìtẹ̀síwájú kó dé bá ilẹ̀ Yorùbá ìbàjẹ́ dẹ̀ ti dẹwà sílẹ̀ Yorùbá kò sí bá ṣe fẹ́ fọ ilẹ̀ Yorùbá wọ́n ta fẹ́ fọ ìbàjẹ́ mọ́ ta fẹ́ dẹ́kun ìwà ìbàjẹ́ láàrin ara wa tó ò ní step on people's toes ìwọ tó bá ti wá wò ó pé mi ò rẹ́dí àti ṣẹyan kì í ṣe lágbẹ́já mi mọ̀ bẹ́ẹ̀ yóò máa jó lóore mi lọ́la bẹ́ẹ̀ mo máa nídìí oore ẹ̀ bẹ́ẹ̀ yóò máa buyì kú mi bẹ́ẹ̀ yóò máa connect mi mọ́yàn kan àbí kìnnìkan ó ti di dandan kó máa parabulate kó má lè sọ̀rọ̀ sán wàá sọ̀rọ̀ bó ṣe jẹ́ kó sọ̀rọ̀ ni òun ló ṣe já sí wípé tó o bá tún wá ní àwọn ìwà kọ̀lọ̀fín tí ò da àwọn nǹkan ìbàjẹ́ kankan tó ti ṣe ó lè máa gbọ̀rọ̀ gidi lẹ́nu ẹ̀ òun ni mo ṣe sọ wípé ìbàjẹ́ ta bá ti mọ̀ wípé à ń ṣe ní kọ̀lọ̀fín tó bá dé gbangba àní lè dúró tì í ṣọ́ ara ẹ kò séèyàn tí ò ní bàjẹ́ lára o má ṣì mí gbọ́ o mi ò sọ pé saint ni mí o ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ ṣọ́ra wa ẹ jẹ́ àjọ love ara wa ẹ jẹ́ a máa fìfẹ́ hàn síra wa ṣé ẹ wá rí election tó ń bọ̀ yìí ẹ jẹ́ ká fi pass mẹ́sẹ̀gì powerful message sí àwọn every other tribe ní Nàìjíríà wípé Yorùbá o a tún ti jí o a ò sùn mọ́ o a tún wá renew ara wa a tún ti wá love ara wa ju tàtẹ̀yìn wa lọ ọ̀rọ̀ wa tún ti wá yẹra wa ju tàtẹ̀yìn wa lọ kómi nǹkan tọ́mọ wa ìbá. ẹ wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ tẹ́ni náà ẹ wà ní máa rí jù báyìí lọ lórí ìkànnì yéyìn ó dàbọ̀.